wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Lórí fọ́nrán tó ti ń lọ nípa tí Donald Trump sọ wípé wọ́n ń pààyàn nílùú Nàìjíríà, wípé àwọn bandits pààyàn, wípé pàápàá jùlọ àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ń pa. Èèyàn kan wá ń kan mí lóminú tí ó ń dùn mí, tí mo rò pé kí ló tí àwọn èèyàn wa ìrí báyìí lásìkò táwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn tó against action tí Donald Trump take yìí, òun làwọn mùsùlùmí. Mo tún rí àfáà kan, máa play video àfáà yẹn fún yín. Máa play video àfáà yẹn fún yín sìn. Ẹ tún gbọ́dọ̀ tó sọ. Ìyìn tó ń dùn mí ni pé kí ló tẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n against action yìí. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀, wọn ò ní lọ́rọ̀ méjì kan sọ. Ju wípé wọ́n fẹ́ invade wa ni o, wọ́n fẹ́ ṣe kékeré kan ni o, wọ́n fẹ́ kó wa lẹ́rú ni o, wọ́n fẹ́ gbé pọ́ wa ni o. Wọ́n mọ̀ pé sórí tí ti dàrú ni. Ẹ̀ ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ 1908, 1801, ẹ̀ ń sọ ní ayé ìta wáyé. Àwùjọ àgbáyé ti wà. Irú kò lè wá invade ìlú kan mọ́. Ṣùgbọ́n àwọn mùsùlùmí wọn ronú, èmi wọn ò kàwé rárá. Ẹlòmíì ò tiẹ̀ kàwé, kò lọ school. Gbogbo àti Amẹ́ríkà ń kówó support yín láyé Yar'Adua. Àwùjọ àgbáyé yá yín lówó. Mo ò kó ìyá yín gbà náà. Ìsìn Amẹ́ríkà wá rí pé ìpànìyàn tó ń lọ ní Nàìjíríà ó lè affect gbogbo Áfíríkà gan. Tẹ́ pé nígbà tí gbogbo Nàìjíríà bá di bandit, ṣé kò lè affect àwùjọ àgbáyé, ṣé kò lè affect gbogbo Áfíríkà? Donald Trump dẹ̀ sọ, ó lófin wà tó báàkì àwọn láti wọ Nàìjíríà. Wípé torí wípé tí kírísítì bá fi lè affect gbogbo Nàìjíríà, yóò spread gbogbo Áfíríkà. Àmọ́ tó bá ti wá pọ̀, àmọ́ làwùjọ àgbáyé lára. But Muslim kan ìyẹn àfáà kò dúró, yóò àmọ́ sọ̀rọ̀, yóò àmọ́ bá ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ̀rọ̀, àwọn ìwà ní question. Wọ́n ti dé o, nígbà tán fẹ́ dé o, wọ́n fẹ́ pípò wa ni o, níbi táyé lajú dé yìí. Ó dẹ̀ sí òsì rò pé Amẹ́ríkà ó wà, yóò à lọ Port Harcourt, yóò àpá gbogbo àwọn sójà Nàìjíríà bí yóò à ló fẹ́ pípò. Mo gbọ́ information kan from reliable source. Mo mọ̀ mo ti máa play fún video àfáà yẹn o. Màdé fàwọn fúnra kan wà wá. Mo gbọ́ information kan from reliable source. Wípé ọṣẹ́ táwọn bá dì sí láti ní Kwara, wọ́n láwọn ìjọba Amẹ́ríkà, àwọn security Amẹ́ríkà, wọ́n ti rí. Gbogbo bí wọ́n fẹ́ sọ sẹ́yìn wọ́n ti rí. Wọ́n lẹ́dẹ̀ẹ́ tó ti fà ìjọba Nàìjíríà, kí ìjọba Nàìjíríà ò ṣe yẹn kan. Okay. Ní Katsina, as a last month, ní Katsina, 6 local government ní Katsina. Àwọn bandit, fọ́nà yẹn lẹ́wọ̀ yẹn, fọ́nà àwọn bandit yẹn lẹ́wọ̀ yẹn. Ìjọba pa àwọn bandit fún peace talk. Àwọn bandit yẹn wọ́n ti occupy 6 local government area ní Katsina. Àwọn bandit yẹn lẹ́wọ̀ tó pọ̀ yẹn o, ìjọba pè wọ́n. Ó yá kan peace talk. Peace talk. Ẹjọ́ tí ìjọba ń pe gbọ́n báyìí fún peace talk. Ṣé bandit yóò mọ̀ pọ̀ sí ni? Àbí wọ́n mọ̀ kéré sí nígbà bí wọ́n ti bá wọn dúnàdúrà? Ètò ọdún mi ni pé àwọn àáfà ní ń jáde. Ẹ wà àwọn bandit, ẹ wà àwọn bandit. Ẹ ò bọ́ sí pọ̀, ìjọba bá wọn dúnàdúrà peace talk. Fáwọn tó ń pààyàn. Èyí tó ń dùn mí jù pé aláwọn mùsùlùmí ìṣẹ́ kí ló tẹ́ pé bí Nàìjíríà ò ṣe dàrú láwọn wá, Yorùbá tí ìkẹ́kọ̀ọ́ tiẹ̀ wá kàn. Àwọn Yorùbá tẹ́ pé àwọn ò tiẹ̀ wá tí experience bandit pọ̀. Àwọn làwọn complain. Àwọn oníkọ̀pẹ̀ àwọn mùsùlùmí. Bí ẹni pé Amẹ́ríkà sọ pé òun fẹ́ bá wọn mùsùlùmí jà o. Ẹ wá ń jáde, wọ́n ń pa àwọn mùsùlùmí náà, wọ́n ń pa àwọn mùsùlùmí náà, wọ́n ń pa àwọn mùsùlùmí náà. Nígbà pé òótọ́ ń pa ẹ̀yin mùsùlùmí náà, ẹ lè kẹ́sì sọ pé òun fẹ́ bá wọn tí ń pa yín jà. Ọ̀nà wa ló gbà affect ẹ̀yin mùsùlùmí. Tí èyí bá ṣe pé ẹ̀yin gangan bandit ni ẹ̀yin mùsùlùmí tẹ́ ń sọ̀rọ̀, ẹ̀yin gangan bandit ni. Àwọn àti peace talk. Ẹ jẹ́ àgbọ̀tá àfàyàn yẹn wí. Information tó jáde látọ̀dọ̀ Donald Trump pé Nàìjíríà wọ́n fìyà jẹ àwọn Christian, wọ́n pa Christian nípakúpa, torí náà àwọn sì fẹ́ wọlé wá sí Nàìjíríà láti wá gbéjọ ọmọ ìyá wọn. Ọ̀rọ̀ yẹn tóbi púpọ̀ o. Àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ túmọ̀ tálágbára burú bá ń sọ̀rọ̀, wọ́n mọ̀ tó mean. Àwa náà bàbá fẹ́ gbàgbéra, Al-Qur'an ti sọ fún wa rí, ìgbà tó lọ ń sọ̀tàn Anabi Sulaiman alayhi salam ní Suratul Naml. Ẹ bẹ́ẹ̀ kí n gbàgbé ọ̀rọ̀ yẹn, kí n sáré dáhùn sí. Ó ní Amẹ́ríkà láwọn fẹ́ wá gbìjà Christian ọmọ ìyá wọn. Ṣé ìgbọ́n tó wí? Ó l'Amẹ́ríkà ní ìjọba Amẹ́ríkà láwọn fẹ́ wá gbìjà Christian ọmọ ìyá wọn. Ṣé ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀ ọmọ ìyá ń bì? Ṣé ẹni bí tó ti ń pín ọ̀rọ̀ yẹn, Amẹ́ríkà wá fẹ́ gbìjà ọmọ ìyá rẹ̀. Tẹ́ bá ti wá fẹ́ sọ̀rọ̀ síwájú, ẹni wọ́n pa Muslim náà.
ayé èèyàn tẹ́ ń gbá mi ṣé ìfìlà káyọ̀ mi lọ ó lamẹ́ríkà fi wá gbígba ọmọ ìyá rẹ̀ amẹ́ríkà ló wá fẹ́ gbìjà ó ní wọ́n pa Christian ó ní wọ́n pa Christian wípé àwọn fẹ́ wá gbìjà Nàìjíríà láti gbógun ti àwọn bandit ok gbàtà lamẹ́ríkà wá fẹ́ gbìjà wa fún balẹ̀ àwọn agbésùmọ̀mí lọ ìwọ ti wá jọ pé Trump dákọ Christian wípé Christian nìkan ló fi wá gbìjà ẹ̀sìn mọ́ pẹ̀lú Muslim kò wá gbìjà tí a jẹ́ wípé tó sọ fún wa ni pé ẹ̀yin Muslim àwùjọ yín gangan lẹ́ni Nàìjíríà lára tó ní ẹbó sí pín wọ́n fẹ́ wá gbìjọ ọmọ ìyá wọn ibi tí mo lọ kọ́ nìyẹn bọ́ mú kí n sọ ẹfẹ́ clear àríyàn ní kí wọ́n lọ gbàgbé Amẹ́ríkà fẹ́ wá gbìjọ ọmọ ìyá wọn wọn ò gbìjà yín mọ́ ẹ ti rí bẹ́ẹ̀ pé Amẹ́ríkà bá wọlé mùsùlùmí ẹ̀yin náà fẹ́ wá pa. àti arábìnrin Balqis ló lọ́rọ̀ yìí ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ kíntàn yẹn parẹ́ Ọlọ́run wá sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí reason bíi méjì mẹ́ta reason àkọ́kọ́ ni wípé àwọn ọmọ Israẹli wọ́n dojú tàrú wọ́n dá tàrú máa ayé lọ́wọ́ so Ọlọ́run náà wá sọ àwọn tàmí láti fún Ànábì Muhammad ní clarification kó lè mọ bí nǹkan ṣe rí gangan ẹlẹ́ẹ̀kejì ó nítorí àwa tá a jẹ́jọ Ànábì Muhammad tá a sí láyé nígbà tá Ànábì Muhammad bẹ láyé bó ní nǹkan ṣe lọ gangan àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ before Ànábì Muhammad Ọlọ́run fẹ́ ká mọ original information bí nǹkan ṣe rìn ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára àtàn àwọn ẹni tó ti ṣáájú kó lè bá àṣà wa náà láǹfààní lórí bá ṣètò àwọn nǹkan mìíràn nínú ìgbésí ayé wa. ìgbà tí Ànábì Sulaiman alayhi salam tó gbọ́ information wípé àwọn aráàlú kan wọ́n ń sin oòrùn náà foríbalẹ̀ fún wọn foríbalẹ̀ fọlọ́mọ ẹ̀yẹ húdí ó dà ló fún Ànábì Sulaiman ní report mo fẹ́ ra débi tá a fẹ́ ló ń bẹ̀ ní òtórí àsìkò Sulaiman alayhi salam ó wá ní ká mú lẹ́tà lọ fún wọn láyé gbà wọn kò sí social media tí èyí ò fi sọ tó fẹ́ sí ṣùgbọ́n Ànábì Sulaiman wá ní ká mú lẹ́tà lọ wípé ṣé ń gbọ́ ó láwọn ọmọ iṣẹ́ wọ́n fẹ́ dojú tàn rú ìtàn tí àwọn ọmọ iṣẹ́ tí ó ti wá ẹ̀yin lẹ́kùn ní Bible ẹ̀yin náà lẹ́nu Quran ẹ̀yin lẹ́kùn Bíbélì ti wá síwájú Kùránì ó ní kò tí Ànábì dé àwọn ọmọ iṣẹ́ fẹ́ dojú tàn rú láàkọ́ mẹ́rin ẹ̀kọ́ wò ní tẹ́fì mọ̀ pé ọ̀tọ̀lẹ́ni tó ná àwọn tó ti ọkọ̀ wá àwọn prophet tó ti wá bífọ̀ Muhammad ọ̀tọ̀lẹ́ni tó ná wọn ṣẹ́ ọ̀tọ̀lẹ́ni tó ná Muhammad ṣẹ́ torí ó lè sọ pé scripture tó ti wà lẹ̀ wọ́n parọ́ síbẹ̀ kó wá fẹ́ mú new scriptures ìwọ̀ tí ẹ wá nígbà tó fẹ́ mú new scriptures tí ẹ wá òun lọ copy and paste nínú Bible nínú ìwé tán ti kọ́lẹ̀ gbogbo ìtàn Abraham nínú Bible ló ti rí ìtàn Mariam nínú Bible ló ti rí ìtàn Isa nínú Bible ló ti rí gbígbé wá kọ́ mò ń lọ ó wá ní nígbà tí wọ́n gbọ́ pé Solomon gbọ́ pé wọ́n fẹ́ mọ sin Ọlọ́run mí níbì kan ẹ̀yẹ wúdùwúdù ó wá sọ fún Solomon nípa sin Ọlọ́run mí nìkan Solomon wá send the letter ebi tí mo lọ nìyẹn Solomon send the letter àfà kí ló dé ìtàn ìwò lẹ sọ fún wa títàn orí dé ìṣẹ̀lẹ̀ tó fún wa ní àbítàn ayé òde òní tẹ́ ẹ bá lè sọ fún wa pé Solomon ní miss tó fi send the information tí social media ò tí ì dé mo sì gbọ́ yẹn pé miss wà tán lè send information mo sì gbọ́ yẹn ṣùgbọ́n pé Solomon wá send the letter tẹ́ ẹ pé nínú ẹ̀yin fúnra wa ẹ̀yin àfà fúnra yín lẹ sọ fún wa wípé láyé Muhammadu wọn ò tí ì mọ kankan lẹ̀ Muhammadu wà lọ tán over century tí Muhammadu lọ tán àwọn tó wá gbé láwọn tó wá gbé Quran sórí bí ẹbẹ ti sọ wípé wọn ti wá fẹ́ mọ kú tán after century tí Muhammadu lọ ẹ wá ṣe nǹkan sí ara àpáta bẹ́ẹ̀ kó Quran àjọ mọ́ sọ yẹ o ẹlẹ́nǹkan sí ara ewé nígbà tó yẹ pé Muhammadu ló wá last information ti ẹ̀ gan after centuries dájọ́ kọ́ sára àpáta kọ́ sára ewé nígbà tí ọ̀làjú wá dé láwé ìwé ẹ wá ṣe gbénú ìwé word of Solomon tó ti wá centuries thousands of years before Muhammad Solomon send letter ó rí ìwé kọ ó kọ lẹ́tà ó lòwe àti báírò ṣùgbọ́n mọ́ ìgbà tó di ayé Muhammad kò síwé àti báírò mọ́ ó dàgbé sórí ayé Muhammad irọ́ yín ti pọ̀ ju ẹ mọ̀ sọ̀tàn fún abẹ́ni pé ọ̀rọ̀ last week lẹ́ sọ ẹ àmọ́ dojú tàn rú àwọn dèdè kan ló sì jókòó wọ́n sì mọ òbí dán bí ìdọ̀bọdé wọ́n mọ̀ wọ̀n ràn bí ẹni tí òrùn jẹjẹ Sulaiman send letter lọ́dún wo Muhammadu kò gbọ́ tó ń jẹ́ lẹ́tà rí ṣùgbọ́n àwọn tẹ́ ẹ̀ sọ̀rọ̀ fún àwọn ìbéèrè ẹni ń gbọ́wájú. gbogbo wọn pátá lẹ́tà tẹ̀rí innahu min Sulaiman látọ̀dọ̀ Ànábì Sulaiman ló ti wá o wa innahu bismillahir rahmanir rahim lẹ́tà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀bà àjọkẹ́ ayọ̀bá sàkẹ́ ọ̀run Allah ta'alu alayya ẹ̀yin aráàlú Sábà
ẹ gbọ́dọ̀ gbéraga sí mi o ẹ má sọ pé gba information tẹ́ bá ń bì wà tún ní mùsùlùmí ẹ̀rọ àmọ́ bọ̀ wá lẹ́ni tó ti surrender fọlọ́n ìgbà tí lẹ́tà yẹn dọ́dọ̀ wọn ó ní mẹ́tọ̀dù tẹ́fi ní wọ́n present lẹ́tà ìrẹ́ òdúdà lọ fún wọn lẹ́tà yìí ju lẹ́tà kalẹ̀ mọ́ dúró gbèsì ká máa wo kí ni report tí wọ́n give padà kí ni response wọn lórí lẹ́tà tá a fẹ́ fi ránṣẹ́ sí ọ níparí gbogbo ẹ̀ lẹ́tà ti tẹ Balkis lọ́wọ́ ó pe àwọn olóyè rẹ̀ àwọn èèyàn ńláńlá àwọn àlìjànú gbogbo wọn tó náà fi ń sagbára ní ulqiya ilayya kitabun karim wọ́n fi lẹ́tà kan ránṣẹ́ sí mi o lẹ́tà yẹn òun rí pé lẹ́tà yẹn lápọ̀nlé o mo wá ní kí n pè yín torí pé ogun tó bá délẹ̀ mi ò kí ń dá ṣe àjọ dámọ̀ràn ni làwọn yẹn bá bẹ̀rẹ̀ sí máa ha igẹ̀ agbára wa níbo àwọn wo àwọn fàyà wọn ni àwọn òsèké nìkan Balkis ní ẹ̀dá nǹkan mọ̀ tẹ́ra àwọn tí a kọlu lẹ́tà yìí innal muluka dájúdájú àwọn alágbára ayé idha dakhalu qaryatan afsaduha tí wọ́n bá gbé ìbínú wọ̀lú kan wọ́n báyé ìlú yẹn jẹ́ wa ja'alu a'izzata ahliha adhilla gbogbo ẹni tára àlú pèlè yẹn láyé àwọn chífù àwọn olóyè àwọn kìnnìkan gbogbo ẹni wọ́n sọ dẹni yẹ̀yẹ́ wọ́n jọ ánkọ̀fù sí lọ́wọ́ ní sẹ́tẹ́mọ̀rí chífù tí wọ́n dé lọ́wọ́ sẹ́yìn ó ní wa kadhalika yaf'alun àwọn alágbára ayé bí wọ́n ṣe máa ń dára nù mo yí sáwọn tá a lè kọjú ìjà sí lọ́jọ́ náà lọ́hùn in tó bí ọ̀rọ̀ yẹn Ànábì Sùlẹ́ímánù fẹ́ pè wọ́n síbi ìtọ́lọ́ni débi tán lọ́nà àmọ́ àwọn tòní yìí alábòsí ni wọ́n àdánwò tí wọ́n ń bẹ nídìí rẹ̀ ni wípé ibi táwọn náà bá wọ̀ wọ́n máa báyé ìbẹ̀jẹ́ ni ìròyìn tó papọ̀ mẹ́rin nù pé ibi tí wọ́n bá wọ̀ ibi tí Amẹ́ríkà bá wọ̀ wọ́n máa báyé ìlú yẹn jẹ́ ni ẹ̀kejì ni wípé irọ́ pọ̀ nínú ayé wọn púpọ̀ tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè bá wa yanjú ọ̀rọ̀ tó délẹ̀ yìí. ṣé ń gbọ́ ó níbi tí Amẹ́ríkà bá wọ̀ wọ́n báyé ìlú yẹn jẹ́ ni ṣé ìlú tẹ́yìn fúnra yín kan ti bàjẹ́ láyé Buhari tí Amẹ́ríkà ti ń gbówó fún yín wọn ò báyé ìlú yín jẹ́ gbàdígbà tí wọ́n fi wá gba Nàìjíríà lọ́wọ́ ẹ̀yin bandits ó di pé wọ́n ò báyé ìlú yín jẹ́ àmì Amẹ́ríkà ní sọ Káàbà tí ó gbóyin lọ tẹ́lẹ̀ forí balẹ̀ fún wọn ò báyé Saudi jẹ́ o àbí ẹ wá dúró contract ni náà ẹ wá dúró àmì tó ń sọ Saudi Arabia tó ń sọ Káàbà àárọ̀ lọ́sàn lálẹ́ tó ń ṣe shift àwọn àsìkò àjì àmì òyìnbó tó wá pọ̀ sí wọn ò ti báyé Saudi jẹ́ prince ọmọ Saudi Amẹ́ríkà ló ti lọ kàwé wọn ò báyé Saudi jẹ́ ẹ wá dúró àwọn ọmọ wa tó wà l'Amẹ́ríkà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń gbowó ìgbádùn tẹ́ ẹ̀ fún wọn ní Nàìjíríà wọ́n lọ ń gbádùn l'Amẹ́ríkà wọn ò báyé wọn jẹ́ gbogbo mọ́ṣáláṣí alìdàgbò tẹ́ ẹ̀ ń kọ́ kí àwọn ọmọ ìyá yín tó lọ Amẹ́ríkà ní sẹ́ǹdìwó sí wọn ò báyé wọn jẹ́ nígbà wọn fẹ́ gbà tí Amẹ́ríkà fẹ́ gbà wá ní lọ́wọ́ ẹ̀yin agbésùmọ̀mí gbẹ̀yìn wọn fẹ́ wá báyé wa jẹ́ àbí gbogbo àwọn tí ẹ̀yin báńdíìtì tẹ́ ẹ̀ ń pa ní nọ́ọ̀tì àwọn tẹ́ ẹ̀ ń jí gbé ní ìpínlẹ̀ Kwara tẹ́ ẹ̀ ń jí gbé gbogbo àwọn tẹ́lẹ̀ pamọ́lé jagun olùgbàjọ jagun olùgbàjà tẹ́yìn báńdíìtì lọ pamọ́lé ẹ̀yin ò bá yí àwọn èèyàn jẹ́ olórí yín Gúnmi tí ń negotiate ẹ̀yà tó advice ìjọba pé kún negotiate kó jẹ́ káwọn negotiate pẹ̀lú báńdíìtì ẹ̀yin ò bá yé èèyàn jẹ́ Amẹ́ríkà tó wá fẹ́ akojú yín tó fẹ́ gbà lọ́wọ́ yín wá ló fẹ́ báyé yín jẹ́ ó wá dayé ọmọ yín mélòó tí Amẹ́ríkà ti bàjẹ́ òpònú èyí tí ń sọ̀rọ̀ yìí kámẹ́ríkà ò na físà sí lónìí yóò ṣe pàtí ẹ̀ lópònú tí ń sọ̀rọ̀ kámẹ́ríkà ò kàn na físà sí yóò ṣe pàtí ẹ̀ wá di ìlú mélòó tí Amẹ́ríkà ti bàjẹ́ níbi tó rújú tiẹ̀ ládé yìí ṣé o kọ̀rọ̀ pé wọ́n kàn lè lọ ìgbé ìdìkú kan mọ́ ike ya Amẹ́ríkà fẹ́ kó lu ìlẹ́rú anything láyé yìí negotiation ni gbàwòrè ni nígbà ṣé ẹsẹ̀ láti ọdún yìí ẹ̀mọ̀ àti ọdún tẹ́tí ń tepo yín síta fún Amẹ́ríkà tí wọ́n rà lọ́wọ́ yín ṣé ìbọn náà fi wá ń repo Nàìjíríà ni sẹ́ńkò bọ̀ wọn lọ wọ́n wá nà sáwọn àwọn ìjọba lórí pé ẹ tẹ̀kọ́ fún wa by force ni tí a tí ò ní ẹ tẹ̀kọ́ fún by force ní wàá wá pé epo yín kan o ẹ̀yà o nfẹ́ wá bàlú yín jẹ́ o ẹ̀sìn kí ni ó ti affect gbogbo ìlú yìí
torí tó sì fa ni pé ibi kó mọ̀ da ilẹ̀ àwọn ilé ti ń jẹun tí Nàìjíríà fi lè gbọ́ ìtúsílẹ̀ lónìí àwọn ilé ò ní jẹun mọ́ níbi táyé wà lajú dé yìí tí ayé ti lu jára wọn dé yìí tá a dá pé àní nǹkan tó ṣẹlẹ̀ ní kọ́ńtì mi kẹ́nìkan tó wá pé àwọn kan já ojókòó wípé tí Amẹ́ríkà bá wọlé wọ́n wà kó yín lẹ́rú ni wọ́n gbé po yín ni níbi ẹ mọ̀ sọ̀rọ̀ bí olórí kúkú mọ́sẹ̀ alẹ́ ọ̀rọ̀ olórí kúkú lẹ́ ń sọ ní sẹ́ńtírì yìí Amẹ́ríkà wọ̀lú kan wọ́n sì pa gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n sì sọ pé àfẹ́ mọ̀ kọ̀ǹtó epo yín bí ẹ̀ tiẹ̀ pé àwùjọ wà káàkiri àgbàlẹ́ yìí gan táyé pé gbogbo àwọn president everybody ni wọ́n meet bẹ́ẹ̀ táyé pé òfin wà tí ó bá sí àwùjọ yẹn ni ibo Nàìjíríà ti mọ yáwó ebi Nàìjíríà ń yáwó nígbà tẹ́ ń yáwó ẹ̀ sọ pé wọ́n fẹ́ bá yé yín jẹ́ wọ́n wá rí pé ìgbésùmọ̀mí ìpànìyàn ó ti pọ̀ jù nílùú yìí wọ́n sì mọ̀ pé tó wá fi lè kárí báwọn nígbà tá a padà wá tẹ́ Nàìjíríà wọ́n mọ̀ pé a padà mọ́ Áfíríkà láàmú àwọn lásìkò jù Áfíríkà wọ́n á fẹ́ náà wà lọ́wọ́ èyí wọ́n á sọ pé ìròyìn kẹwàá lómi bẹ̀rẹ̀ pé sílẹ̀ ìlú làkàìsà láìbi tó yí lajú dé yìí Amẹ́ríkà ò bá wá wọ́n bá kó yín lẹ́rú àbí wọ́n bá ju sẹ́yìn sí ó sì láìpẹ́ ti kàwé ìtàn gan irọ́ sì ni ẹ̀sìn wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni pé kójú èèyàn mọ́ làmọ́ ni bó ṣe rí nìyẹn náà Kùránì tí wọ́n ti kọ́ láti ọdún gbọ́n ẹ̀sìn mọ̀ sọ pé ìwé yìí ló ń ṣègbésí ayé rẹ lọ́dún yìí ní tí wọ́n ti ń tẹ́ pé èyí tẹ́ ti kọ́ tipátipá tí ó bá gbà mú mọ́ wọ́n sì mọ̀ sọ pé ẹ fi pléènì fò lọ Saudi àwọn Amẹ́ríkà ṣe pléènì wọn ò fi tí ó bá yẹ yín jẹ́ sára pléènì kẹ́ ẹ mọ́ lọ Saudi kẹ́ ẹ mọ́ débẹ̀ gbọ̀n nígbà tó di pé ẹ ṣe ìgbésùnmọ̀mí Amẹ́ríkà fẹ́ kọ́pù yín tó fẹ́ sẹ́yìn lọ́wọ́ lórí ẹ̀ Amẹ́ríkà ìjọta yín báwọn gbogbo ẹ̀yin tẹ́wà nídìí ìgbésùnmọ̀mí gbogbo yín lẹ́kùn tán ẹ rí. ọlọ́run nìkan ni ó sì jákèsí tó tóbi fún ìjọba wa agbára tí ìjọba ní tí ẹ fẹ́ mọ sáré sàjọ àwọn tí wọ́n dún ha ọmọ wa yìí àwọn òfìgbà kẹ́kọ̀ọ́ àwọn mílítírì tí wọ́n ò nígbà kẹ́tẹ́ ń sinmi tẹ́lẹ̀ gbogbo ìgbà ti rẹ́dì fún gbogbo wàhálà ìgbà tọ́rọ̀ dé nìsín lọ́gá náà give order pé òun fún gbogbo ẹ̀yin mílítírì kíní gbogbo ẹ̀yin kíní fún ní ìyàsùkú báyìí ẹ lọ get ready ẹ lọ tún gbogbo nǹkan ṣe. ó láwọn ti ṣó àwọn air force wa bóyá àwọn èèyàn wá ṣẹ̀ṣẹ̀ gbé jáde ó lè jẹ́ kó ti wà tẹ́lẹ̀ tẹ́ ń ṣó bí tẹ́ ti ń ṣe training tẹ́ ti ń sáré lọ àwọn èèyàn ní Amẹ́ríkà náà lẹ́fẹ́ bájá tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sáré nìsín ẹnìkan ní sẹ́ ẹ rántí wípé warplane tẹ́ lò sẹ́mọ̀ kọ́dọ̀ wọn lẹ́ ti rà á ṣẹ̀ṣẹ̀ láwọn tẹ́ rí wọn ó níbi tí mo fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yẹn sí o bí mo fẹ́ sọ̀kalẹ̀ rẹ̀ sí kí n má gbàgbé ó níbi àdúrà ọ̀rọ̀ tó délẹ̀ wọn bùkátà kábẹ́lọ̀ ni o. ṣé ń gbọ́ ó ní àwọn air force wa ó ní wọ́n train sílẹ̀ láti bá Amẹ́ríkà jà táwọn tó bá Amẹ́ríkà jà àbí kí lélẹ́yìn sọ yìí ọ̀gbọ̀dọ̀ làwọn yìí tí táwọn Amẹ́ríkà bá take over ṣé wọ́n fẹ́ ṣe air force wa ní fẹ́ bá jà ni táwọn air force wa ní jiyàn gbé sáwọn bandit ni wọ́n níbi tọ́rọ̀ gbogbo èyí àdúrà ni ẹjẹ́ àgbàdúrà orí yìí ti burú ẹ gbádùn àdúrà tẹni kún káwọn èèyàn gbà látijọ́ yìí táwọn èèyàn gbà látijọ́ yìí ní sẹ́ńsì lọ sí sọ́rọ̀ àdúrà aláyé pàdú ẹ̀dànù aládùn òfò àdúrà lòtọ́ Amẹ́ríkà ṣe débi pé Amẹ́ríkà wọ́n ní láàdì tó wọ́n ní láàdì sẹ́kù wọ́n tó wá fẹ́ mọ̀ràn ìlú mi lọ́wọ́ ṣé àdúrà ló ṣe l'Amẹ́ríkà òde àfàdúrà jagun àdúrà ló ṣe pléènì dédé ìgbàdúrà wọ́n ti fàdúrà ṣépè fún yín wọ́n lọ bẹ́ẹ̀ lẹ́yìn lọ́wọ́ kó máa yín pa báńdíìtì ẹ̀yìn ní àwọn tí ó kó equipment wọlé tí ó kó amọ́ta tí ó kó ẹbí ti wọlé tí wọ́n jà physical war ẹni mo dúró wípé ẹni tẹ́ fi jà kí wá lẹ́yìn fẹ́ fi jà àdúrà ìdèrè ibi tẹ́ fàdúrà bàdú jẹjẹrẹ bẹ́ẹ̀ sì gbàdúrà tó lu yìí tí ẹ kí ló wọ́sì tó báyìí ń mọ̀ sọ bẹ́ẹ̀ bí ẹ tó bí ẹ ti kú àwọn kan sọ pé àwọn fẹ́ wá fi nǹkan ìjọlóró jà èyí wáyé pé ẹkún mú rẹ̀ pù yín o ẹ̀yin fàdúrà jà àdúrà lè fi kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ kò símẹ́ǹtì àti blọ́ọ̀kù dé mọ́sálásí ẹni kọ́ tó ṣe jókòó lé kó mọ́ ṣiṣẹ́ kó mọ́ ṣàdúà bí àdúà lọ ra bẹ́ẹ̀dì lọ́jà yóò ọ̀bọ̀ tànú ẹ̀ ọ àmọ́ jẹ́ nílé ẹ̀ tún bẹ́ wọ́ṣà àwọn èèyàn níbi táyé lajú dé
ṣé àwọn tí ẹni wọ́n pa àwọn òṣàdúà àwọn tí wọ́n pa náà tí wọ́n òṣàdúà àbáwọn tá lọ pa sínú sí inú ṣọ́ọ̀ṣì ní Ọ̀wọ̀ orí àdúrà kan wọ́n ti lọ bá wọn tí ẹni wọ́n bọ́ọ̀nù mọ́ṣáláṣí táwọn tó wà ní mọ́ṣáláṣí tí wọ́n fi ṣùgbọ́n bù bẹ́ẹ̀ torí àdúrà kan wà ní àdúrà tó ti fẹ́ liwa ìwọ̀n tí ká mọ̀ gbà kò sí ìyànkan lórí ẹ̀ kò sí ìyànkan lórí ẹ̀ mo fà apá àfi táyé pé àdúrà fi Amẹ́ríkà sí lókù àfi táyé pé àdúrà ló fi China sí lókù táyé kẹsàn àdúrà fi Amẹ́ríkà sí kẹsàn àdúrà fi China sí níbi táyé lajú dé ìwọ̀n tó wá ní Amẹ́ríkà ń bọ̀ ẹ̀yin Amẹ́ríkà ẹ̀ mọ̀ wá sọ́pọ́tì wa ẹ jẹ́ ká mọ̀ gbàdúrà kó parẹ́ pẹ̀lú àdúrà ẹ̀ kó parẹ́ pẹ̀lú àdúrà òfò tó gbà níbi ó tó ìbáyá Áfíríkà jẹ́ nìyẹn mo wo fídíò kan táwọn èèyàn fi sí online àwọn ọmọ ṣinkó àwọn èèyàn tó instrument pọ̀ wọ́n tẹ̀lé lórí ìsìpọ̀ wọ́n tún àwọn tí wọ́n ń bí àgbàlagbà yìí ń gbé amọ́lẹ̀ yíyí ilẹ̀ ní pariwo ní gbàdúrà ẹ lọ sáwọn churches ẹ lọ sí mọ́ṣáláṣí láàárọ̀ Monday àwọn church kan tó ṣe program láàárọ̀ Monday táwọn ibi táwọn kan wà lọ bí lẹ́nu iṣẹ́ mùsùlùmí ojoojúmọ́ tí wọ́n bí aláfiṣe nítorí láàárọ̀ lóbi lọ́sàn lóbi lálẹ́ ní century yìí èyí dà yìí pé mi náà jọ yín lórí àdúrà o àdúrà ìtẹ́ ti gbà sẹ́yìn ti gbà bájúwà yóò bá gbà Amẹ́ríkà olùsọ́pá àǹfẹ́ náà yìí lọ́wọ́ ṣùgbọ́n yìí tẹ́ẹ̀nì jáde ògbà gangan ẹ̀yin gẹ́gẹ́lẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀yin gẹ́gẹ́lẹ̀ nílùú lára àdúrà ni wọ́n sọ báyìí táyé pé àwọn báńdíìtì táyé pé àwọn báńdíìtì tó ń jíyàn gbé àwọn báńdíìtì tó ń jíyàn gbé wọ́n ń kírun wọ́n sì gbàdúrà ó ní wọ́n sọ̀rọ̀ yìí ó mọ tó ń sọ. torí tí wọ́n bá láwọn wọ̀lú kan tó sọ́bọ̀ta wọ́n ti prepare gbogbo tí wọ́n lò wọ́n ti ní gbogbo data wọ́n ti ní gbogbo preparation wọ́n ti ní iye ọmọ ogun tí wọ́n fẹ́ kó lọ bẹ̀ wọ́n ti ní kíní wọ́n ti ní information bí tí wọ́n lọ kí wọ́n tó sọ́bọ̀ta wọ́n ti prepare everything wọ́n ti ní link wọ́n ti mọ ibi tí wọ́n balẹ̀ sí wọ́n ti gbogbo ẹ̀ náà ti ṣe torí bí wọ́n yẹ ṣe lórí Iraq nù bẹ́ẹ̀ ya 2006 àbí nǹkan bí wọ́n yẹ ṣe lórí Iraq nù àwọn tí wọ́n borí léde jẹ́ ọlọ́mọ wọn tó ráwọn kan lọ́bàjẹ́ o Nàìjíríà èmi àti sójà kan sọ̀rọ̀ 2006 yẹn àjọ ń ṣe kọ́ọ̀sì ní Unilorin nígbà yẹn àjọ ṣe kọ́ọ̀sì ó sọ fún mi nígbà pé ó ní Nàìjíríà pé gbogbo àwọn alágbára yóò wọ́n rọ́ mọ́ wo Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ ni o wọ́n máa fi sáàyè rẹ̀ wọ́n lè rò pé kò tó àwọn òṣùgbọ́n wọn mọ́bí tọ́mọ wọn mọ́bí agbára Nàìjíríà mọ́ ariwo tí ń bẹ́ńtà pé Giant of Africa ẹ̀rù ni lẹ́gbẹ̀ẹ́ kan díẹ̀ tí wọ́n wò pé kí ló ní gẹ́gẹ́ fi ń pè ní Giant of Africa ó wá sọ story kan wípé ìgbà báyìí wọ́n láwọn fẹ́ wá àwọn Amẹ́ríkà wọ́n fẹ́ wá sí Nigeria military bases nípa àwọn fẹ́ wá wo kìnnìkan ó ní ó sọ káyà àwọn ìjọba tí ó gbà ìjọba kìnnì ọgbà ìjọba kìnnì ń fẹ́ dárúkọ yẹn ìjọba kan ló ṣẹ̀ṣẹ̀ gbà ìjọba tó gbà yẹn ló jẹ́ kí wọ́n wá wo military bases wa ẹ fẹ́ wá wò pé ṣé n tẹ́ ní náà ní tẹ́ mi pè ní Giant of Africa bàbá ti máa bó ṣe lọ. ó ní Nàìjíríà ó lẹ́rù Amẹ́ríkà ń ba Nàìjíríà torí pé orúkọ wa yẹn ń kí mo mọ̀ sọ̀rọ̀ bí ẹni wípé eléyìí ló ń lọ UCU ní Ìlọrin pọ̀ lọ sí kọ́ọ̀sì kan ìyẹn tẹ́gbẹ́ kò sọ̀kọ lórí ẹ̀ wípé ẹ̀rù Amẹ́ríkà ń bá wa wípé ẹ̀rù wa ń ba Amẹ́ríkà pé Giant of Africa ipò orúkọ Giant of Africa yẹn lásán mọ́ bá wọn lẹ́rù ní Amẹ́ríkà tẹ́gbà tí wọ́n fẹ́ ṣe táwọn báńdìtì fẹ́ lọ sí Ìlọrin tí Amẹ́ríkà sọ fún ìjọba Nàìjíríà pé àwọn báńdìtì wọ́n pààrọ̀ báyìí ní gbó tí ìjọba Nàìjíríà sì gbèsè yẹn kan táwọn báńdìtì yẹn táwọn padà wá strike ó di pé pààyàn ní Kwara yìí kó pààyàn ní babalá yẹn Amẹ́ríkà tẹ́ pé gbogbo máàpù ní gbóyún pátá náà ní gbó tó lọ skul láàkó jẹ́ ìṣọ̀rọ̀ kan fún ẹ ọmọ kò sọ́tọ́ pé Google map kò sí tí Google map kọ́ bá ṣé sáwọn tó lè ṣe Google map ìwọ́n kọ́ wà pé inú gbó kan ló wà Amẹ́ríkà ò rí ọ ẹ̀rù Amẹ́ríkà wọn bẹ̀rù Nàìjíríà tẹ́lẹ̀ pé wọ́n sọ Giant of Africa irú àwọn ọpọlọ olúwa lórí yìí ẹnu mọ̀ dùn rò fọ́ o ẹnu dùn rò fọ́ gan ẹnu ẹdùn ń bẹ̀rù Amẹ́ríkà ń bẹ̀rù Nàìjíríà Giant of Africa ẹ mọ̀ wá kan ṣe gbogbo ẹnu tẹ́ ń ta fáwọn èèyàn ni ẹ mọ̀ pé àwọn generation kan sì ń bọ̀ tẹ́yìn afábá jùkú báyìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní dẹnu wọ́n mọ̀ lẹ́yìn lókun pẹ̀lú ẹnu òfú tẹ́ ń dẹ́yìn Amẹ́ríkà dàyé pé kí Amẹ́ríkà lóun fẹ́ pa ogun Nàìjíríà kò gbá ṣẹ́jú kan ṣùgbọ́n wọ́n láwọn fẹ́ bá yín gbógun ti àwọn tí ń pa yín ẹ̀yin wá ń sọ̀rọ̀ yẹn bí ẹni pé tí Amẹ́ríkà bá ti dé o gbogbo ẹ̀yin mùsùlùmí kan máa pa yín ni pé tẹ́mi mọ̀ ni pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà lẹ̀ ń fọ́ǹdì bandit yẹn olófin ka yín là
ẹ jẹ́ n gbọ́ síwájú. bàbá ti mọ bó ṣe lọ àwọn ààrẹ kan kọjá lórílẹ̀-èdè yìí gbogbo ọjọ́ tẹ́kún bá ti ń bá àwọn èèyàn tí ìnira bá ti ń bá àwọn èèyàn lè pé ọlọ́mọ bá wọn yálà wọn wà láyé ní àbí ẹtìkú èpé ọlọ́mọ bá wọn torí báwọn ní ṣe aburú fọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí àwọn kan sì mẹ́tọ́ pé gbogbo tí wọ́n ní ni wọ́n ná lórí bórílẹ̀-èdè yóò sì wà nínú ààbò ara ayé sì lè máa ṣépè fún wọn bí wọ́n bá ṣiṣẹ́ àdúrà ọlọ́mọ rí pé ẹ̀yin èèyàn lẹ́ẹ̀mọ̀ wọn ẹ̀yin lẹ́ ń kàtàbá tí àdálé wọn lórí ni iná àti iná lọ́tọ̀ sí wọn àwọn mẹ́sìn bẹ̀tẹ́ tara yóò máa ka pé kọ́lọ́wọ́ kẹwọn kọ́ sànù tọ́lọ́mọ rí pé èpè lọ́tọ̀ sí wọn wọ́n iṣẹ́ ní àdúrà Amẹ́ríkà wíwọ̀ tí wọ́n wọ ìlú Iraq lọ́jọ́ sí sáàmù tọ́tẹ̀ yẹn jáde kí ní torí ẹ̀wọ̀ Iraq àdúgbò tí wọ́n kọ́ pàfáyé ni pé Iraq ti ṣe nǹkan ìjà olóró tó lè pa ayé run tó lè pa àwọn èèyàn run àti fẹ́ni kankan ní láìsẹ̀nsì àti ṣerú ẹ̀ wọ́n ti ṣe o nǹkan náà dà wọn ò tí ì rí gbáà ní ti ṣe ni wọ́n ti ń kó wọ́pìlẹ̀ wọlé bá wọ́n ti lọ ju bọ́ọ̀bù lára wọ́n ti ń pa àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn wọ́n bá lu yẹn jẹ́ wọ́n bá ayé wọn jẹ́ wọ́n mú pírẹsidẹ́ǹtì ìlú Saddam Hussein wọ́n pa ọjọ́dún léyà ẹ ti wá pa gbogbo àwọn èèyàn rẹpẹtẹ ẹ ti bà dúkìá jẹ́ ẹ ti fi àwọn kẹ́míkà burúkú kan tó ti bàtà àwọn èèyàn jẹ́ ẹni tí ń bẹ láàyè gan ògbé ayé rẹ mọ́ láàrin jẹ́ ti ju àwọn kẹ́míkà ṣe bá àwọn sójà àwọn kan padà wá kọ́nfẹ́ǹsì fara ayé nígbà tí ń sun ẹkún lára àwọn sójà Amẹ́ríkà nígbà yẹn tó ní wọn mọ̀ pé in tí àwọn lọ lò yìí irú aburú tí ó dalẹ̀ ní pé nígbà tó ń padà rí bí àwọn èèyàn ṣe wà destroyed ẹni tí ó ti kú tán ni o títún bẹ láàyè irú àwọn kẹ́míkà tí ẹni káwọn wá dà sí wọn lára ìgbà tó ń rí bí wọ́n ṣe rí orí pé ìjọmọ nìyàn jẹ́ kẹ́mì wọn gbà mọ́ tí ó ń ṣe bí ìgbà tó fẹ́ túbá lẹ́yìn ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣòfò lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn èèyàn tán rẹpẹtẹ tí wọ́n ti ṣe gbá tán ní àṣẹ bọ́ta padà wípé nǹkan agbára olóró tẹ́ ní ṣe wádà lóòótọ́ àwọn padà rí nǹkan kan wọ́n padà rí nǹkan kan provide by pé tí wọ́n ṣe táwọn wí ni ẹ̀ sì ti destroy ọrọ̀ ajé in tí a máa ń wá kiri in tí ó padà ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè dá dúró àdéhùn Ọlọ́run ọ̀sẹ̀ ayé ń bọ̀ wá bí òpin ibi tá yóò ti tán kódà ogun tẹ́rì tí ń ṣẹlẹ̀ náà ara mi òpin ayé èyí tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa gangan nínú ilé tó bí káwọn èèyàn rò pé Christian nìkan ni wọ́n ń pa ara mi òpin ayé ló ń gan fúnra rẹ̀ torí ńgbà tó bá kàn kò ṣe Christian nìkan ni wọ́n pa ọ wọ́n pa mùsùlùmí ló ó lùsì uncountable èèyàn wọ́n pa àyàn ní Zamfara tani majority ara Zamfara wọ́n pa àyàn ní Borno ẹ̀mọ́ bí Borno ṣe worst tó ni kó tó di ìjọba zulum yìí àtàyè ìjọba zulum gan Professor Zulum ẹ̀rẹ́ tí ọjọ́ kẹtí tí Zulum àtàwọn soldiers tí wọ́n lọ báyìí tí Zulum sọ pé inú gbóyìí òun ọmọ wọ̀bẹ̀ lọ tẹ́yìn sójà bá sọ pé ní lọ òun give command kíníkan tí gbogbo àwọn olórí military tí ń bẹ́rí tí ń ṣe yẹ́sà àwọn ti rẹ́dí àwọn ọmọ wọlé lọ pé kí gọ́ọ̀nà padà ní sọ fún ẹ lọ́jọ́ náà wípé òun ọ̀wá jẹ olórí lé wọn lórí nítorí kóun lè máa ṣe ọlá òun wá ṣe olórí nítorí kóun lè sáàfù aráàlú wọ́n pa ìmọ̀ èèyàn ní bọ̀rọ̀ nù ìlú Al-Qur'ani ni àwọn ọmọ tí ha Quran sórí wọ́n destroy wọn rẹpẹtẹ àwọn àfà wọ́n destroy wọn rẹpẹtẹ ní Borno state Christian nìkan kọ́ ni wọ́n ń pa. ṣé ẹgbọ́n tí àfà sọ ó kọ́ sọ̀rọ̀ pé Amẹ́ríkà ìlú Saddam Hussein wọ́n pa Saddam Hussein gbogbo òtọ́ tó sọ yẹn nípa Amẹ́ríkà destroy irọ́ ni bọ̀bọ́ yìí ń pa o àwọn sọ̀rọ̀ pé fẹ́ náà lù lọ́wọ́ láti pọ̀ dáná òun sọ̀rọ̀ àwọn jagunjagun bẹ́ẹ̀ tí kẹ́kọ̀ọ́ mú ń lọ mi ní tẹ̀sí nítorí tó yẹn torí irọ́ ni ó pa irọ́ ló pa lẹ̀ kọ́ńtì Saddam Hussein tó wá sọ nísìn American president fẹ́ báyà bí American president fẹ́ báyà ọmọ American ìjẹ́ president fẹ́ báwọn aráàbù ẹranko ẹgbẹ́ yín tẹjọ́ mọ́ para yín ni pẹ̀lú bí kí lórúkọ ẹ̀ Osama bin Laden bó ṣe lọ bà World Trade Center jẹ́ tí wọ́n ti náà bọ̀ ńgbà yẹn pẹ̀lú Osama bin Laden ok ó dà pé kò tí mo tí náà bọ̀ wọ́n gbé plane lọ ó dà pé wọ́n lọ gbé plane sọrí sí World Trade Center ńgbà yẹn ni tí wọ́n da World Trade Center wò bí pé àwọn Muslim wọ́n ti sọ pé Osama bin Laden ẹ̀yìn tó ṣe yẹn ló dáa ó ń gbé Islam ga ni ìgbà tí wọ́n padà pa Osama bin Laden wọ́n sọ pé àwọn Mùsùlùmí wọ́n yà wọ́n jẹ ní Amẹ́ríkà Ọlọ́run yà wọ́n jẹ gbogbo ayé ló sọ pé Osama bin Laden terrorist ni ó wá sọ síwájú ó wá ní sẹ́rí tàláò ní ó sẹ ìrọ̀lẹ́ ayé ló dé aláwọ̀ sẹ́kọ́ tírọ̀lẹ́ ayé bá ti dé gbogbo tí ó mọ̀ ṣẹlẹ̀ ní gbẹ́nu lórí burúkú sọ̀rùn èmi sì wà lára àwọn tó gọ̀ tẹ́lẹ̀ mọ̀ tán àyùsọ bí wọ́n yẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ayé ṣe gọ̀ ìrọ̀lẹ́ ayé ti dé ọkọ̀ Amẹ́ríkà ó lò ní 2026 model Amẹ́ríkà ti parí ẹ̀ Amẹ́ríkà ọkọ̀ tí wọ́n lò 2027 wọ́n ti parí ẹ̀ gbogbo àwọn technology tó fẹ́ fix
Amẹ́ríkà ṣe 4G network 5G network wọ́n sì à ń ṣe GGG lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ń great náà ń produce àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ gidi àwọn ọmọ aláyé yanjú tó lè reform ilé ayé bẹ́ẹ̀ Russia náà compete China náà compete ẹ̀yin olórí efolo olórí eku olórí kúkú ẹ̀yin jókòó síbi ẹ̀ tún àmọ́ ti yín pé kún lọmọ rẹ́dì fàyà ìrọ̀lẹ́ ayé kún lọmọ rẹ́dì fàyà ìrọ̀lẹ́ ayé yóò dé Amẹ́ríkà bí kò dé China kò dé Russia. Ìròpẹ́ gbádùn Amẹ́ríkà ní fọ́ọ̀mù ayé báyé ṣe dùn gbé in next generation to come báyé ṣe rọrùn àwọn Amẹ́ríkà tún lé ayé ṣe báyé ṣe dùn gbé ẹ̀yin tún lé ọ̀run ṣe láti jẹ́ ògẹ́lẹ́ tí pariwo ìrọ̀lẹ́ ayé yìí ìwọ fún rẹ sọ ìrọ̀lẹ́ ayé yìí gan ìwọ àfáì ìrọ̀lẹ́ ayé dé ó balẹ̀ náà àwọn abá rẹ ni tó fi kú ìrọ̀lẹ́ ayé tó pariwo náà nu tálẹ́ ó fi bá ọ gangan nu ayé ìrọ̀lẹ́ ayé tẹ́ ti ń pariwo látàyè mọ́mọ́ ẹ̀ kórè àwọn muslim yìí ẹ̀ kórè wọ́n ti dàrú àtàrí ẹ jọ how many time ni ìrọ̀lẹ́ ayé máa take how many time ìrọ̀lẹ́ ayé máa take ìdẹ́kó tó end látàyè àná bí ẹ ti ń pariwo ìrọ̀lẹ́ ayé gbogbo Ọlọ́run ṣàánú o àbáyé mọ̀ ẹ̀mẹ́rin pariwo ìrọ̀lẹ́ ayé how many time ìrọ̀lẹ́ ayé fẹ́ take gan. kò sí Christian tó lè sọ wípé Christian nìkan ni wọ́n ń pa torí mọ̀ pé àwọn tí ń pa àyàn yẹn àwọn ẹ̀dá kan táàtúmọ̀ ibi tí wọ́n ti wá ni àmọ́ tí wọ́n inject sí wọn lọ́pọlọ wọn àti ẹ̀kọ́ sí ẹlẹ́sìn kankan wọ́n ń bọ́ǹbù mọ́sálásí wọ́n ń bọ́ǹbù church wọ́n ń bọ́ǹbù ọjà ṣùgbọ́n Amẹ́ríkà fẹ́ wọlé wọ́n fi ẹ̀sìn ṣe bójúbójú nǹkan wá pọ̀ lábẹ́ rẹ̀ lára tí ń bẹ lábẹ́ rẹ̀ lọ́rọ̀ ọrọ̀ ajé wọ́n ti sáìtì eré àkàtí mo rí ká briefly pé ibẹ̀ làwọn fẹ́ land sí ṣé ẹ mọ̀ bẹ̀ Port Harcourt. ṣé ẹ mọ̀ ohun tí mò ń sọ ni sẹ́mi tí ó gbọ́ mọ́ lọ́bọ̀nù ni Amẹ́ríkà ló ń fi wá báwọn bandit jà ẹ̀yin sọ pé wọ́n ti sáìtì ọ̀rọ̀ ajé ẹ wò rọ́tà àfa lọ mú wá àfa ni wọ́n ní Port Harcourt ni wọ́n fẹ́ dé sí ṣé Port Harcourt ní bandit wà ní ìmúlẹ̀ tí mọ́ra àwọn ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ dé sí Port Harcourt níbo ló ti kà á wọn ò dé sí Bọ́ọ̀nù wọn ò dé sí Sokoto wọn ò dé sí Maiduguri wọn ò dé sí Katsina wọn ò dé sí Kaduna Port Harcourt níjọ́ wo lẹ gbọ́ ìtàn pé àwọn kan lọ bọ́ǹbù yẹn ní Port Harcourt níbo lẹ gbọ́ níbo ló ti rí tàn ibi tó ti rí sítórì yìí torí pé ó ti mọ̀ pé Port Harcourt epo wà ní Port Harcourt ọgbọ́n ọrọ̀ jẹ́ epo wa Port Harcourt ara àwọn ọdún táyé pé oil producing state ni wọ́n ní fẹ́ẹ́ dé ti Port Harcourt àlẹ́ mi sọ fún yín pé epo Amẹ́ríkà tí wọ́n lò in next 50 years wọ́n nílẹ̀ wọ́n torí àjà yín jà níta níjà lẹ́kùlé òun Port Harcourt èyí sọ pé òun fẹ́ face bandit Port Harcourt ní àmórí. àwọn ìwọ̀n wò pé why Port Harcourt ibi tí epo wà one epo mbẹ́mbẹ́ ẹ̀kejì àwọn ọmọ Ìgbò mbẹ́mbẹ́ tí wọ́n fẹ́ yà lọ so wọ́n fẹ́ fún ibẹ̀ yẹn lágbára kórílẹ̀-èdè yìí má ṣẹ́tù mọ́ gbogbo ìlú tí wọ́n bá ti wọ̀ wọ́n máa ń báyé ìlú náà jẹ́ bẹ́ẹ̀ sì wá tóbi tóun wọn jámọ̀ kankan wájú Ọlọ́run bọ́lọ́run bá fẹ́ hàn wọ́n lè mọ̀ kò ṣòro rárá gọ́vnà kan ti wọlé nísìn ní New York Mamda ti wọlé mùsùlùmí ni ó sì lámẹ́lẹ́ ní àmẹ́ mọ́ọ̀sílẹ̀ mùsùlùmí ni mí Trump fẹ́ kọ́ wọlé ní gbogbo ọ̀nà ọlọ́lẹ́ tó ń fẹ́nu àwọn nǹkan tí ń bá ìlú nínú jẹ́ ń bá wọn nínú jẹ́ bí president wọ́n ṣe ń ṣe òun tí ń hara yé lè mọ̀ àwọn tí wọ́n jẹ́ olómi àánú nínú wọn tó fi jẹ́ pé gbogbo wa ká má dákẹ́ àdúrà. ìsọkúsọ ló ń sọ president kan ní Mamda ó ní àmẹ́ muslim ó yẹ mọ́rò kò bóyá gbogbo wa tá a ti ń gbọ́ yín gan pẹ́ẹ́nipẹ́ẹ́ni nìyẹn kò tiẹ̀ jáde ṣé US ẹni kó ti practice ẹ̀sìn ni ó ti gbélé jù pé táyé pé kó o preach níta gan wọn á mú ẹ o ò lè ṣe ẹ̀sìn ẹ o ò lè ṣe ẹni bọ́bọ́ yóò jáde kó mọ̀ pé àwọn eléyìí o àwọn ìlú eléyìí o tẹ́lẹ̀ tó gbá sí lórí kí ló kan ṣé Trump gan jẹ́ Christian ni kí ló kan US pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin tó dípẹ́ yìí ń jẹ́ bí ẹ̀sìn lẹ́yìn ṣe ń gbẹ́sìn lórí kí ló kàn wọ́n
gómìnà tó kẹ́ wọlé nìsín ń da Trump fẹ́ kó wọlé. ó sọ̀rọ̀ kẹ́lẹ́ kan náà ó ní bó ti gbà yẹ kí n dáhùn sọ̀rọ̀ yẹn ó láwọn ìjọba àná tí wọ́n lọ lọ́pọ̀lọpọ̀ wọn ìṣépè ni wọ́n ṣe àwọn ló ba Nàìjíríà rú àwọn tó yẹ kí èèyàn ṣépè fún ni ẹyà wá sọ fún mi láti ọdún 1960 láti gbàjọba fún mi ní president 5 tó jẹ táyé pé wọn kì í ṣe muslim ìròpó lè ka 5 náà president àti lọ tó wá tó ti lọ ka 5 tí wọn kì í ṣe muslim kó ka president 5 pé eléyìí kì í ṣe muslim christian láyé àwọn ológun yẹn bí a ti ń ka bóyá Nnamdi Azikiwe ẹ̀ka Jonathan Goodluck ẹ̀ka Ọbásanjọ́ ẹ máa dárúkọ president 5 tí wọ́n ṣe muslim tẹ́sẹ̀ yìí muslim náà nígbà ń jẹ president ẹ̀bàjẹ́ ọdún president àti jẹ ó lè ka 5 fún mi ní wọ́n tí ì ṣe muslim. èmi ọ̀dẹ̀ ka 20 fún ẹ táàkì muslim ni wọ́n tẹ́sẹ̀ yìí náà lẹ́wà kọ́ńtì jẹ ni èpè ara yín ẹ̀yin náà ló lọ́mọ bá. tí a bá lọ́run yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o gbogbo ajọ́ ń bẹ lórí ilẹ̀ báyìí wọ́n á ní ọ̀run sẹ́mọ̀ fẹ́ yalulẹ̀ yóò wá ní ọlọ́mú bàbá lè kíní tí a bú mi lánàá sẹ́mọ̀ yalu wọn ní sí ṣé wọ́n sí lórí ilẹ̀ lẹ́yìn bàbá kíní wà ní wọ́n náà wà ẹlẹ́ Amẹ́ríkà fẹ́ wọlé Christian ṣe bó ń ṣe fù. àrárá o ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ló ti jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ti bọ́ta sórí social media tẹ́sí sọ pé àwọn ọ̀fẹ́ wọn kò sí reason kankan fún káwá kọ̀ọ̀sẹ̀ tí àwọn bandits ọ̀pá kì í ṣe mùsùlùmí yẹn kì í ṣe Christian nìkan náà pa. onírọ́ ni ẹ ó láwọn pásítọ̀ fún mi fídíò pásítọ̀ méjì tó jáde tó dé Amẹ́ríkà ẹ̀fẹ̀ mẹ́wàá o onírọ́ ni ẹ onírọ́ irú ẹ̀ ti pọ̀ jù ó lè àwọn pásítọ̀ gbogbo àwọn pásítọ̀ ti jáde wọ́n ní ká Amẹ́ríkà mọ́ wa o lẹ́yìn ìgbà tí fẹ́ pa wọ́n tán mo ń wo fídíò kan omi dẹ̀ ń jáwọ́ lójú mi Kaduna ni wọ́n ti sun bẹ̀ yẹn tán àwọn pásítọ̀ yẹn sì tún lọ sínú ebú tún bẹ̀ wọ́n tún gbàdúrà tí wọ́n ń ké tí ọmọ tẹ́ ti fojú tẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe àwọn Kírísítẹ́nì lè mọ̀ sísá ọmọ tẹ́ ti fojú àwọn Kírísítẹ́nì wá sọ pé àwọn pásítọ̀ fún mi pásítọ̀ méjì tó jáde tó ní bẹ́ẹ̀ ṣe bí mùsùlùmí ṣe ń pa àwọn yẹn ló dáa ṣùgbọ́n tí mo pè é kámẹ́ríkà bá fi lè dé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ ń kún báńdíìtì lọ́wọ́ ẹ̀tùn ká sí gbogbo yín ó tù èsì ó kú ó kù èsì ó kú ó kù ajínikínu ajínigbé ẹgbẹ́jà ti jí wọn gbé ẹ̀tùn mọ́ kírun bẹ́ẹ̀ àwọn ajínigbé kírun èsì ìṣẹ́bi yín ẹ̀ tó mẹ́sìn wà lẹ́ fi jọ báwọn náà ṣe ń jíyàn gbénú. àwọn Christian kájí bọ́ta àwọn mìíràn sì dúró sórí pé yóò dá fún yín jàre ẹ máa bọ̀ tí wọ́n bá yí wọlé ẹ̀yẹ sọ yàtọ̀ láàrin wa ṣebí tí wọ́n bá ti síbìlà kó lórí ọ̀yẹ̀ sọ àmì tó kù tẹ́bí mọ́ mùsùlùmí àbí ọ̀tán tẹ́bá yìí tó dé nọ́ọ̀tì yóò sọ̀rọ̀ kẹ́ tó mọ ẹni tó jẹ́ Christian àbí Muslim àwọn mímẹ̀ tó pé àwọn náà dé tají àní Christian dẹni àwọn eré àkàtọ̀ ń bẹ ní nọ́ọ̀tì kẹ́ tó pé Christian ló jábù náà ó yá sọ tí wọ́n fi dá àmọ̀ yàtọ̀ bóyá ń bá wa gbẹ̀lú. gbogbo ẹ lólùfẹ́ wa káàkiri àgbáyé ojú òní tí ń jàre mo kàn akàmúlẹ̀ yìí wá láti jẹ́ kẹ́ ẹ mọ irú ìpalára tí ẹ̀sìn Islam ti dá sílẹ̀ yìí káàkiri àgbáláyé kò síbi tí Islam bá wọ̀ tí mọ́ rọrùn Islam àwọn ló produce bandit àwọn ló produce Boko Haram ISIS gbogbo wọ́n tún ń pe peace meeting wọ́n á rí i pé Amẹ́ríkà ti fẹ́ tọwọ́ bọ̀ wọ́n ti sọ pé peace meeting táwọn ń pè tíjọba fáwọn lówó owó ò ní jáde mọ́ owó òun sì ní òun náà fi kọ́ ogun mọ́ṣáláṣí kànàkànà owó òun náà tún fi sponsor àwọn táwọn fẹ́ gbéṣẹ́ rí àwàlẹ̀ Yorùbá lójú tí wọ́n báyìí Amẹ́ríkà fẹ́ wá pa àwọn ará Nàìjíríà wà ní Christian pariwo kò sí Christian tó lè sọ pé k'Amẹ́ríkà ò mọ̀ wá ẹ̀mọ̀ ìgbà ní pààyàn Kaduna pààyàn Kano táwọn Christian ẹgbẹ́ rẹ̀ àwọn Christian organization tó lọ́ mọ́ fi bọ́ọ̀sì kó yàn wá láti northern part pé kẹ́ ẹ mọ́ pa wọ́n tán ẹni bá jẹ dòdò lára ẹ bá jẹ dòdò lára fún ẹ jẹ òdò ẹlẹsọ odó mọ abẹ ń bá jẹ òfu lára fún ẹ bó wọn ti mọ pé àròmọ fún iná ni láti lọ Olódùmarè Amẹ́ríkà kọlọ bá kó sí wọn délẹ̀ kí wọn wọ ìlú yìí nítorí lè mú ìjọba ìlú yìí mọ gbà wọn láyè dájúdájú gbogbo bandit tó ń ṣẹlẹ̀ yìí ìjọba gán mọ nípa ẹ nìyẹn láyé ìgbà tí Tinubu ti wọlé ṣé wọn rí fix kí wọn mọ jiyàn gbé. Wetin you dey wait for?
If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.